ìwà ẹ jẹ́ kó pẹ̀ ẹ́ mọ́ sọ́mọ́lá. ṣoore sí gbogbo ẹni jẹ́ kí wọ́n kọjá lára ń bì í bí dájú pé wọ́n rí pàṣẹ kó àwọn kọjá lára ẹ̀. tó bá yìí ti jábọ́ lórí òkè ní ọ̀ máa gbọ́dọ̀ bí. àlàbá ló sì fi sí yìí o. àwọn àmọ́ ìgbàlà rẹ̀ nìkan wà náà. ṣe dáadáa sọmọ làwọn ìlú wọ́n ṣe kúkú sẹ́yìn pẹ̀lẹ́ nínú ẹ̀ bá ṣe dáàtì ló ṣe rí àǹfààní jẹ torí èdè kọ́ torí àwọn ọmọ tá a bá bí ló ṣe pé bóyá ìdíkà kan bẹ́ẹ̀ ṣe ó ṣe bóyá kankan jẹ́ fúnra rẹ̀ tọ́jú ara ẹ̀ tọ́jú ìwà rẹ̀ ọgbà táwa wà kékeré wọn tó máa ń kọ́ wa léèrè nù. tọ́jú ìwà rẹ̀ ọ̀rẹ́ mi baba ebi baba olóòyọ èmi sọ fún yẹn pé olóòyọ mo sọ fún yẹn pé má sọ̀rọ̀ ẹ̀sìn rẹ fún mi ìwà rẹ sí mi ìwà ní òwúrọ̀ lẹ́sìn irú ìwà yìí wọ́n bá ṣe kíni kan jésù gèrè bọ́ mọ̀mọ́ ju tàfà bọ̀ fọkàn mi ìwà gidi sí mi wọ́n á wọ̀rẹ̀ pé ìjọ ibo ló ti irú ìwà yìí wọ́n á sọ pé ẹ máa wà ní ṣẹ̀ṣẹ̀ ní kíra yìí ẹ sì ní ọ̀sán pé ìsàn lọ́hùn ẹ wà mọ́ọ̀sì ẹ̀ ní ẹ bọ̀ tàbí ẹ mọ̀ yòó torí kí lẹ ṣe ń ta ọlọ́run wa lọ́wọ́ àtàwọn ìgbára wa à ń gbára wa nìyẹn tó o bá jẹ lẹ́yìn àwọn ẹ̀ àti ẹ̀ náà lẹ́mẹ́sìsì máa ń bá. ẹ̀jẹ̀ mo ti bá yín kú yìí o. bá ń gbé wá bíbí náà mo ti fẹ́ yan bá ń pé kí ni ayan. àyẹ̀kẹ́ tó tẹ̀ láǹfààní àti ṣe lọ́rọ̀ pé kò ní ìtumọ̀ àwọn yẹn sùn ní ṣe. wọ́n bá wa kú tó owó wà mọ́ owó ti sá pamọ́ sí máa dùn àdéhùn ọ̀bí tán kò sí. kí n dìde lẹ̀ sórí ẹ̀ pé. àwọn náà wọ́n torí wọn ṣiṣẹ́ àwọn bá tẹ̀ wọ́n torí wọn ṣiṣẹ́. yìí mo ti tó sínú lẹ́nu bẹ́ẹ̀ kí ọmọ yẹn gbé síbí. ó bá wọn náwó rẹ̀. owó náírà náà wọ́n gbé pamọ́ sínú táǹkì omi láyé ìgbà tí ò ti so níke. tí ògbó ni wọ́n wá jẹ́ àbàjẹ́ kí làǹgbà kan. nínú ẹja náà ni mo fi sí. àgbọ̀wọ́bà tó ayé kan náà ni kò gbé ní. bàbá jẹ mo máa ń sọ báwọn máa ní tẹ bá ní wọn géèyàn lórí wọn pààyàn bẹ́ẹ̀ o tẹ bá wádìí ẹ tí ó bá jẹ́ kírísítẹ́nì ajẹ́ mùsùlùmí ajáláwo torí pé wọn ọmọ yàtọ̀ ní babaláwo àti oníṣẹ̀ṣe. ewúrẹ́ kọ́ ló ń géèyàn lórí o èèyàn bíi tèmi náà ló ń géèyàn lórí èèyàn bíi tiẹ̀ ló sì ń gé tán ń kun ní písìsì tí àgbogbo àtọ́ ń ṣiyẹ̀ ṣé wọn bí wọn sínú ẹ̀sìn kan ni ẹ máa tọ́ra yín jẹ ọjọ́ kan tó ní ìrírí ọmọdé yìí. gbogbo àwọn tẹ́tí fẹsẹ̀ jẹ́ dúpọ̀ yìí náà dájọ́ pé àwọn náà ẹ̀ńtẹ́rì ní mọ́ṣáláṣí ní lọ́sàn-án ọ̀tọ̀ ní tí ó jẹ́ lóru ẹ̀ńtẹ́rì sọ́ọ̀ṣì lọ́sàn-án ọ̀tọ̀ ní káràkítà tí ó gbọ́wọ́ lóru ṣé bá ti ràmọ́ nílò tún ṣé àjọpọ̀ ọmọ tí ṣáà ní ràmọ́ ní ti lọ mọ́ṣáláṣí. bóòlù yóò jẹ lọ nìkan fún àmọ́ fi bí ọ̀tọ̀ọ̀tọ̀ hàn yẹn ẹni bí ni ẹ ti jí jésì jésì lọ́dún tó mọ ọdún débẹ̀ ẹ tún mú ọ lọ bọ̀ mí. sẹ́ẹ̀mọ̀ pé ara àwọn tẹ mú àyè ìkànnì wọn lè ti wá tẹ́lẹ̀ ni. wọ́n rò pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló. kò yẹ kó máa rí báyẹn náà. a ní tó dáa ní nàìjíríà táwọn èèyàn lè máa ṣe tọ́ni bọ́tọ́ bá tọ́ dá ní kan túnṣe náà á tún kówó jẹ ni yàrá àti àdá pẹ̀lú náà ní àwọn àmọ́ bújọba àwa gángan sì là ń kíra wa. ní Ondo state bí pẹtrol ṣe wálẹ̀ tó ní ìsìn mọ́tò òtórí ẹ̀ wálẹ̀ owó ọ̀kadà wálẹ̀. a ní ọmú kínní wá bá mi kù ìrántí wò látàárọ̀. we have many special places ní Ondo state Ekiti state. níjọ́ tó yìnbó fún rẹ̀ tó dé Ìtọ́gùsì Èkìtì tó lórí omi temperature mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó wò pé kí láyé bíbí ìwà kiri gan. àwọn ètò àgbàdo pé táwọn àti ìdèrè Saudi yàdúrà wò nígbà àdúrà yóò gbà orí tẹ oṣù tó 10 million jọ àdúrà rẹ oṣù tí gbà ó tó 10 million jọ oṣù kó lọ síbi kan. tẹ́lẹ̀ fẹ́ gbà mọ́. àtìkú àti àlejò ní ajẹ́rà ẹ̀. táyà tí tọmọ fún ọmọ ní Saudi náà nù alájí alájà àlejò ọkùnrin àlejò obìnrin àtúngbélé rí. sàábé aago 5 ti fẹ́ lù ẹ̀rín yín ń pa mí ohun tí mo rí wà láyé kò sí ẹ̀ tó rí inú yín. Tóyìn àlégbà láwí o kẹ́ ẹ má bàa dáná. PM ọjọ́ ti ń lọ. ìmọ̀ pé fọ́nà ló fẹ́ gbé. aṣọ òótọ́ wà ọmọ mi àlùbáríkà mo rẹ́dì fún ọ dalẹ́ àmọ́ good morning Nàìjíríà Ìbàdàn híà ìkọ̀ ọ̀hún lọ́wọ́ gbọ́. ibo ni pásítọ̀ tó ń lọ báyìí. ìbùkún ní dágbére fún yín tí ìbí ẹyẹ sọ fẹ́ yẹ kókó bọ́ọ̀lù. gbé sí kó wà bàbá mi tó ẹja sí.
Fásitì ṣe bí yọ̀ ní ìtàgé sùn. pẹ̀lú sẹ́ńdà mi lákòókò kòrò. Ṣé bí inú ilé ni? Ẹ jẹ́ ìtẹ̀lọ́ sùn tiẹ̀ dákun kẹ́. àwa àgbà náà la dó yìí. ẹ wá mẹ́ẹ́. kò kọ́ lọ́wọ́ àbá ẹ lé lọ́wọ́. Sáà kí mi ò lè báyọ̀ lónìí. ọ̀nà yẹn ò dẹ̀ dá mọ́ rárá. Àtàwọn kùtù àná mo ti dé. ó fọ kó wọn máa pọ̀ lọ́run sí àti kó pàṣẹ sí. Jìbìtì la máa fọkọ Ọlọ́run jìbìtì. ọ̀nà kọ́lọ̀ máa gbá ilé òbí rẹ̀ nígbà tó ṣe dé Nàìjíríà rẹ̀. Jìbìtì la máa fọkọ Ọlọ́run lò. Ẹ̀mí ìgbà tábìlì àmọ́ ti pọ́lọ́n ká tó kó di lọ́wọ́ ẹ̀ wéèrè. wọ́n borí òkùnrin tó ní wà. Kòrin tó ní atàrọ̀wọ́ nínú kí ọ̀dà. Mo ò tí ì ẹjọ́ rẹ̀ dádọ́la. Ṣùgbọ́n ẹjọ́ bá kó gbọ́gẹ́dẹ̀. Bá mi ṣe yẹn tó fẹ́ yọ bá mi ṣe wọ́n máa ṣe lọ wọ́n máa ṣe ẹrù bàbá àfẹ wọ́n lọ àbílù báyìí wọ́n fún wa lè máa bọ̀ Ní tẹ́yìn bá ti rí pé kíní ọ̀daràn níṣẹ́ kí n jí kó kò rí mọ̀ pẹ́. bẹ́ẹ̀ ó máa ní lọ́ọ̀yà ìjọba gan tó ń bá gba lọ́ọ̀yà fún ẹjọ́ òní yá ìjọba gan máa fi lọ́ọ̀yà lẹ̀ tó o bá gbà fúnra rẹ̀ all over the world ni wọ́n láti ní lọ́ọ̀yà á ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ o ọwọ́ kìnìún ni o ọwọ́ èèyàn ni o. ọwọ́ náà kí ni o. ṣùgbọ́n ẹni tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ tán rẹ́jẹ̀ tán rí gbogbo ẹ̀ kò nídìí kan máa wá lọ́yà káàkiri mọ́. ó ń dọ̀ síwájú ọmọ lórí tó ń ẹ̀ jáde rẹ̀ bóyá ọwọ́ ìgbẹ́ rẹ̀ ìmọ̀ tó ń kì Wọ́n jáde ìdílé gbé bẹ́ẹ̀. dáadáa. í báyìí. ewúrẹ́ ní dèrègbè ó gbèsò ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni o. wọ́n ègbèsò Ìdérè gbé. tí wọ́n ní o ti ta àpótí. ṣé o ti ń lọ ní kúrákúrá? bó ní ìṣòro wo fún ọ báyìí wá fún mi nọ́mbà rẹ náà. wọ́n lè pe owó ewúrẹ́ ní owó yẹn. Kò jọra wọn. Ṣé mo fẹ́ parọ́ ni? Ṣé àbò mọ̀kàn wóye kò sí tó lè pèsè irọ́ ló fẹ́ pa? Ṣé ọ̀gbọ̀n òkè ló fẹ́ pa? ẹni bá kú kúrọ́ mọ̀ ó kọ̀ wá tí ń pa mí ká gbàgbọ́. Ibrahim ṣe jẹ kú.